share. He said what? Give me the Baba share. One time. Give me the room share. Let me see you. Yawa. Give me the makeup star. Engineer. One year. Orowo. Yawa Babi. Yawa. Emma Kofi. Anything but the hope. Present certificate from Odogbolu local government artisan. Try to understand that your tenure starts now and the tenure is going to end with the state executive in 2029. So by the grace of God, ẹ̀mí gbogbo wa á rí jù bẹ́ẹ̀ lọ. So I call on the state executives and the League of Presidents here present. Ẹjọ́ ìwà pẹ̀lú vice wa. So because the certificate carries the name of the local government. So and only wait. Wọ́n ti kúrò nínú pé Odogbolu wọn kì í ṣe authentic. A kú ọdún ẹni sá. Yes. Ọdẹ kó yé dùn. Kí ni ẹ introduce ara yín sá? Orúkọ mi ni Olumuyiwa, the Artisan Chairman Odogbolu local government. Okay sir, the Artisan Chairman Odogbolu local government. Sá ẹ jẹ́ káwọn aráalé mọ̀ nípa nǹkan tí ẹ̀ ń ṣe ní ọjọ́ ìní. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún wa lórí ọ̀fẹ́ àti ṣe tí a ń ṣe lónìí. Èní ni à ń ṣe new elected officer inauguration fún Artisan Odogbolu local government. Èyí tí Ọlọ́run lò èmi láti jẹ́ alága Odogbolu. Alága, that's the chairman of the second term. Thomas sọ̀rọ̀ nípa Artisan. Yọ̀nà náà fún wa nǹkan tí ẹgbẹ́ Artisan jẹ́. Ohun tí ẹgbẹ́ Artisan jẹ́ ni wípé àpapọ̀ ẹgbẹ́ oníṣẹ́ ọwọ́ lápapọ̀, gbogbo oníṣẹ́ ọwọ́ ní àpapọ̀ òun ni ó jẹ́ Artisan. Okay, a rí pé state chairman náà wá, gbogbo àwọn èèyàn lóríṣiríṣi ló wá, vice chairman Odogbolu local government náà wá, wọ́n wá represent chairman. Kí lẹ lè sọ nípa pàtàkì tí iṣẹ́ ọwọ́ jẹ́ ní àárín àwùjọ? Iṣẹ́ ọwọ́ ní àwùjọ nǹkan ńlá ni o. Iṣẹ́ ọwọ́ ní àwùjọ ipa tí ó ń kó ó pẹ̀lú àwọn tí ó ran ìjọba lọ́wọ́ láti lé ìṣẹ́ àti òṣì kúrò ní àárín ìlú. Oníṣẹ́ ọwọ́ tó bá ní iṣẹ́ lọ́wọ́ kò ní pẹ̀lú àwọn jàgùdà, kò ní pẹ̀lú àwọn tó ń dà lúrú nítorí iṣẹ́ ọwọ́ ẹ̀ ló máa gbájú. Lẹ́ẹ̀kan sí ipa tí oníṣẹ́ ọwọ́ fi ń ran ìjọba lọ́wọ́ kì í ṣe kékeré. Ó dín ìṣẹ́ àti òṣì kúrò láàárín ìlú. Ìjọba ń gbìyànjú láti kó ìṣẹ́ àti òṣì kúrò nílùú. Wọ́n láìsí oníṣẹ́ ọwọ́ mélòó ni ìjọba fẹ́ dá sí. Ìgbìyànjú oníṣẹ́ ọwọ́ kò kéré nínú kíkó ìṣẹ́ àti òṣì kúrò láàárín ìlú. Lẹ́ẹ̀kan sí orúkọ yín àtòyè yín sà. Lẹ́ẹ̀kan sí èmi ni Olumuyiwa, Artisan Chairman Odogbolu local government. Congratulations sir. Thank you.